Emiefele tún sọ̀rọ̀ o. Ó ní kò ní sí à ń sún ọjọ́ síwájú mọ́ o lórí gbèdéke ọjọ́ 10 tí wọ́n kéde rẹ̀ pé òpin yóò bá owó náírà tí à ń ná tẹ́lẹ̀ nílẹ̀ wa Nàìjíríà. Àmọ̀wá rògo báyìí. Gómìnà báńkì àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà CBN Godwin Emiefele ti tún sọ̀rọ̀ irú èyí tí ó sọ tí ó kó àwọn ènìyàn Nàìjíríà sínú ìyọnu èyí tí wọ́n wà nínú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Gómìnà báńkì àpapọ̀ ilẹ̀ wa ọ̀hún sọ pé kò ní sí àǹfààní láti sún ọjọ́ síwájú mọ́ o fún ọjọ́ tí àwọn ti ṣáájú kéde tí í ṣe ọjọ́ 10 oṣù kejì ọdún yìí. Emiefele sọ̀rọ̀ náà jáde lọ́jọ́ Ẹtì Friday nígbà tó ń bá àwọn ikọ̀ akọ̀ròyìnjọ sọ̀rọ̀ nípìnlẹ̀ Èkó lẹ́yìn wákàtí tí ààrẹ Muhammadu Buhari ṣèpàdé pẹ̀lú àwọn gómìnà tó wà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ APC nílẹ̀gbẹ́ ààrẹ tó wà l'Àbújá lólú ìlú ilẹ̀ wa. Gẹ́gẹ́ bí Emiefele ṣe sọ, ó ní báńkì àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà CBN nímọ̀lára ìrora tí àwọn ọmọ Nàìjíríà ń dojú kọ látàrí àti gba owó náírà tuntun ọ̀hún tí àwọn sì ti ń ṣiṣẹ́ lé lórí bí owó náà yóò ṣe kálé kákó tí yóò kárí àwọn ènìyàn Nàìjíríà. Àbádúpẹ́ o. Ó ní adìẹ ń làágùn ìyẹ́ ni kò jẹ́. Owó náírà tuntun náà yóò wà ní àrọ́wọ́tó àwọn ènìyàn Nàìjíríà láìpẹ́ láì jìnnà iṣẹ́ sì ń lọ lórí rẹ̀. Emiefele sọ wípé báńkì àpapọ̀ ilẹ̀ wa yóò gbé pàṣípààrọ̀ owó náírà tuntun ọ̀hún lọ sí àwọn ilé ìfowópamọ́ microfinance bank. Bákan náà ni àwọn ó pèsè 30,000 níye ibùdó 30,000 super agents láwọn agbègbè láti jẹ́ kí pàṣípààrọ̀ owó tuntun náà wà ní àrọ́wọ́tó láti mú ìrọ̀rùn bá àìtó owó náírà tuntun náà. Tí a ò bá gbàgbé, a ó rántí pé báńkì àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà CBN ló ti kéde ọjọ́ 10 oṣù kejì gẹ́gẹ́ bí ọjọ́ tí òpin yóò dé bá pàṣípààrọ̀ owó náírà ti tẹ́lẹ̀ tí à ń ná. Ṣáájú ní báńkì àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà CBN ọ̀hún ti kọ́kọ́ kéde ọjọ́ 21 oṣù kìíní ọdún yìí, ṣùgbọ́n tí owó tuntun ọ̀hún kò kárí. Àwọn ọmọ Nàìjíríà kò rí owó náírà tuntun náà gbà débi tí wọ́n ó rí ná. Èyí ló mú kí báńkì àpapọ̀ ilẹ̀ wa náà tún ṣe àfikún ọjọ́ 10 lẹ́yìn ìpàdé tí gómìnà báńkì àpapọ̀ ilẹ̀ wa Emiefele àti ààrẹ Muhammadu Buhari ṣe pọ̀. Ọjọ́ 10 tí báńkì àpapọ̀ ilẹ̀ wa ọ̀hún kéde rẹ̀ ni ó dínjọ́ kan lónìí tí ó ń sún mọ́ etílé. Síbẹ̀ owó náírà náà sì ti kárí àwọn ènìyàn ọmọ orílẹ̀-èdè yìí tí kò sì sí ìdánilójú pé owó náírà tuntun ọ̀hún yóò kárí ṣáájú ọjọ́ náà tí í ṣe ọjọ́ 10 oṣù kejì ọdún tí a wà yìí. Gómìnà báńkì àpapọ̀ ilẹ̀ wa ọ̀hún Emiefele ló sì tún ti sọ̀rọ̀ báyìí pé kò ní sí à ń sún ọjọ́ tàbí àkókò tí àwọn ti kéde pé òpin yóò bá gbígbà àti níná owó náírà ti tẹ́lẹ̀ tí à ń ná ọ̀hún. Báwo láti wá ṣe é tí sùúrùtù ò fi ní ṣẹlẹ̀ báyìí? Emiefele sọ̀rọ̀ irú èyí tí ó sọ lọ́jọ́sí tí ó dá wàhálà sílẹ̀. Ó ní kò sí à ń sún ọjọ́ tí òpin yóò dé bá gbígbà àti níná owó ti tẹ́lẹ̀ o. Èyí ni ìròyìn gbéyẹ̀wò tó ń dé sétí gbọ́ àti sójú ìwòran yín látòrí móhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára ìkànnì Drivetv. Ẹ lè fi èrò yín ṣọwọ́ sí wa lórí ìkànnì wa Drivetv. Láti túbọ̀ máa gbádùn àwọn ìròyìn gbéyẹ̀wò wa, ẹ subscribe sí YouTube channel wa, kí ẹ follow Facebook page wa àti àwọn other social media network wa. My name is Abi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching
Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.